tẹ́ bá ń gbógun ti ìṣẹ̀ṣe ẹ̀ ń túbọ̀ ń jẹ́ kí ìmọ́lẹ̀ ìṣẹ̀ṣe máa tàn sí ni. Tẹ́ bá ń hùwà ìkà sí àwọn tó ń gbéṣẹ̀ṣe lọ́wọ́ ẹ túbọ̀ ń kúnra yín níṣòro. Ẹ túbọ̀ ń jẹ́ kí àwọn tó ń ṣẹ̀sìn yìí tí wọ́n mọ̀ tí wọ́n ní orí tó rí wọn tí wọ́n ní àròjinlẹ̀, àwọn tí ó ní àròjinlẹ̀, ìwà tẹ́ ń wù sí àwọn oníṣẹ̀ṣe, èébú tẹ́ ń bú àwọn oníṣẹ̀ṣe, ìsọ ọ̀rọ̀ tẹ́ ń sọ sí àwọn oníṣẹ̀ṣe àbí ilé ẹjọ́ tẹ́ ń po oníṣẹ̀ṣe sí, àwọn nǹkan tó ń bí wá òun lẹ̀ ń wò yìí. Ẹni tó bá ní àròjinlẹ̀ ó máa mọ̀ wípé nígbà tí wọ́n bá gbé ọ̀rọ̀ olóhùn gbé sẹ́yìn Ọlọ́run, ó ní Ọlọ́run ọba tó ní àforíjì ni, ọba tó ní sùúrù ni, àlìgàfárù àlìsọ̀bùrù bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn. Ṣùgbọ́n tí ó bá ṣe kan kékeré sí yín báyìí ẹ máa ti mú ẹnìyẹn, ẹ máa nínú kẹ́ ẹ bu àbí kẹ́ ẹ ṣépè.